nígbà tá a wà ní ìforíkanlẹ̀ àbí nígbà tá a wà ní tashahhud kó tó di pé asálámà. Tó bá wá ṣẹlẹ̀ pé sọ̀láàtì tá à ń ṣe ó bá jẹ́ sọ̀láàtì tó ṣe àkójọpọ̀ wítìrì sínú, tí a bá ṣe wítìrì wa dórí rákà ti parí, ṣáà lè máa ṣàdúrà ń bẹ̀ àbá lè ṣàdúrà ń bẹ̀. Apá kan nínú àwọn fuqaha àwọn sọ pé gbogbo wítìrì láyé tá a bá ti ṣe a gbọ́dọ̀ ṣe kùnúùtù níbẹ̀. Àwọn náà ni al-Imam Abu Hanifa rahimahullah, àwọn ò pọ́nra àyàn ní ká ṣe kùnúùtù nínú gbogbo wítìrì. Al-kùnúùtù ọ̀nà làdúrà tá a ṣe nídúró tá a fi máa tọrọ tá a máa ń fẹ́ lórí ayé àti tal-qiyama. Nígbà tá a rí Ahmad ibn Hanbal tóun sọ wípé nǹkan tí ó dáa tó bá súnà mu tí ò sí aburú ń bẹ̀ ní ká máa ṣe àdúrà ní gbogbo kùnúùtù, ṣùgbọ́n kì í sọ̀ràn yẹn. Malik àti Ash-Shafi'i àwọn méjèèjì ń wò wípé kò tọ́ súnà ká ṣàdúrà nínú sọ̀láàtù wítìrì àfi ní ìdajì gbẹ̀yìn nínú Ramadan. Gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pò ní níjọ́ kẹwàá nínú Ramadan, ó túmọ̀ sí pé gbogbo sọ̀láàtù wítìrì tá à ń ti ń ṣe bọ̀ àní ṣe kùnúùtù nínú ẹ̀ títí tí Ramadan tí mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ tí ó fi pé. Àti mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ bá pé, tó bá di ìjọ́ kẹrìndínlógún ìgbà ọ̀yún tá a bá ti ṣe sọ̀láàtù wítìrì á bẹ̀rẹ̀ sí ní ṣe kùnúùtù. Wọ́n lélẹ́yìn ní sunnah Nabi sallallahu alayhi wa sallam lọ́tọ́ka sí. Ẹni tó pè lọ́ranyàn àwọn náà ní ẹ̀rí hadithi Anas ibn Malik radiyallahu anhu wípé kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yaqnutu fil witr. Wọ́n Nabi sallallahu alayhi wa sallam jẹ́ ni tó ṣe wípé a máa ṣe kùnúùtù nínú wítìrì. Àwọn Hanafiya sọ pé ó jẹ́ ni tó ṣe wípé ẹ̀rí ni lórí pé yìí máa ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n ẹ̀gbà wa yìí kò fẹsẹ̀ rinlẹ̀. Àwọn tí wọ́n sọ pé a lè máa ṣe lójoojúmọ́ kì í sọ̀ràn yẹn, àwọn Hanabila àwọn ò pàdùà ní gbọ́ la ṣàdúrà tó burú. But ti Imam Malik àti Ash-Shafi'i táwọn sọ pé ní ìdajì ìgbẹ̀yìn nínú Ramadan, hadithi kan wá nínú sahihi ti al-Imam Ibn Khuzaymah rahimahullah. Nínú hadithi yẹn ni wọ́n ti ṣe àfihàn pé ìgbà tí Umar radiyallahu anhu tó rí pé àwọn èèyàn máa ń ṣe sọ̀láàtùl wítìrì yẹ́lẹyẹ̀lẹ, tó yẹ pé ariwo ẹnìkan ò ní jẹ́ kẹ́nìkejì ọmọ nǹkan tó ń ká, ó wá pa wọ́n pọ̀ sẹ́yìn Ubay ibn Ka'b radiyallahu anhu wípé kó máa ṣe ìmáàmù fún wọn ní sọ̀láàtùl wítìrì. Wọ́n wá ṣàkíyèsí pé Ubay títí tí wọ́n fi ṣe mẹ́ẹ̀ẹ́dógún Ramadan kò ní ṣe kùnúùtù nínú wítìrì, ṣùgbọ́n nígbà tí mẹ́ẹ̀ẹ́dógún kejì bá bẹ̀rẹ̀ ó máa ń ṣe kùnúùtù. Òun ó ṣe títí di ogúnjọ́, tó bá ti di ìjọ́ kọkànlélógún kò tún ní wá sí lè máàmù fáwọn èèyàn má, ẹlòmíì ni ó gba lè máàmù. Tó bá yẹ pé kùnúùtù tí Ubayy ń ṣe láti ẹ̀kẹrìndínlógún tẹ́lòmíì náà gbà lọ́dọ̀ rẹ̀ láti ẹ̀kọkànlélógún, tó yẹ pé tako súnà ni pé gbogbo kùnúùtù ni wọ́n ti máa ń ṣàdúrà yùn. Àwọn sàhábà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe lè máàmù fún wọn ọba tako. Eléyìí túmọ̀ sí pé òní súnà sóun náà la ṣàlẹ́sà pé a ní ṣe kùnúùtù nínú sọ̀láàtùl wítìrì ó dìgbà tí Ramadan tó bá dá sí méjì. Wàyí o, ká máa wá ṣàdúrà lẹ́yìn tá a bá sálámà nínú gbogbo sọ̀láàtì gbogbo kò sí nínú súnà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Inú sọ̀láàtì rẹ̀ gangan ló fàdúrà sí, torí pé ààyè gbígbàdúrà ní sọ̀láàtì. Ìgbà tó forí kanlẹ̀ máa tọrọ ń tàn bá ń fẹ́. Ìgbà tó ń ṣe tashahhud eléyìí tó ṣe pé lẹ́yìn rẹ̀ ó sálámà ni máa tọrọ gbogbo ń tàn bá ń fẹ́, ààyè gbígbàdúrà ni. Ká máa ṣàdúrà lẹ́yìn sọ̀lá gẹ́gẹ́ bá ti ṣe rí nínú àwọn tírà fatawa àtàwọn màlìkíyà, gẹ́gẹ́ bí tírà al-Ma'yar al-Ma'rib ti al-Imam al-Wansharisi. Nínú tírà yẹn wọ́n ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn al-Maghariba, àwọn olùmọ̀ màlìkíyà tí wọ́n ń gbé agbọn àbúwọ̀ oòrùn bíi Libya, Tunisia, Algeria, Morocco, títí dórí àwọn tó wà ní Andalus, gbogbo àwọn Mauritania náà kárí wọn. Wọ́n máa ń ṣàdúrà lẹ́yìn sọ̀lá tí wọ́n bá sálámà tán. Wọ́n máa ń bi wọ́n kékeré lóde tẹ̀ ń síbẹ̀. Wọ́n sọ pé hakadha wajadna an-nasa fi biladina, irú báyìí la bá táwọn èèyàn ṣe ń lù wá ìlàwà náà fi ń ṣe bẹ́ẹ̀. Kìí sì sẹ́sìn nù. Wọ́n yìí sọ pé bá a ṣe báwọn èèyàn tó ń ṣe nù lọ́ba dẹ́sìn náà.
Jazakumullahu khairan. Orí ètò Manhaj Sabil lẹ́wà ẹ máa darapọ̀ máa pẹ̀lú 08024481441 08024481441 fẹ́yìn tẹ́ bá wà ní Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá wà láti ìlú òkèèrè darapọ̀ máa pẹ̀lú +2347067781514. Naam, brother ń béèrè láti UK. Wọ́n ní Tarawih lọ́dọ̀ tàwọn. 23 ni wọ́n máa ń kí. So àwọn máa ń kí pẹ̀lú àwọn máa ń darapọ̀ mọ́ tẹ́lẹ̀ táwọn máa ń kí 8, àwọn kí 3 yòókù nílé. Àmọ́ nígbà táwọn wá gbọ́ pé tá bá ti ṣe sọ̀láàtì pẹ̀lú ìmáàmù tán a ní láǹfààní láti ní ẹ̀san ètò ìjọpọ̀ wà ń bẹ̀. Pé nípa báyìí táwọn wá darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ àwọn rí pé wọ́n kí méjì tí ó fi pé 20. Ìgbà tó wá di 3 yẹn wọ́n kí bá ṣe máa ń kí Maghrib gẹ́lẹ́. Ìgbà tó wá di pé náà dìde lórí rùkú ti rákà ti gbẹ̀yìn wọ́n kàn dákẹ́ ni wọ́n ka kùnúùtù jáde wọ́n dákẹ́ fúngbà díẹ̀ wípé wọ́n ṣe dùá àmọ́ wọn kà jáde wípé bó ni ìṣesí pé káwọn máa darapọ̀ mọ́ ọ̀nà àbí káwọn lọ́mọ ṣe ń lé àwọn. Alhamdulillah. UK tẹ́lẹ̀ wá tẹ́lẹ̀ kí wọ́n ṣe sọ̀látù tarawih ní 23 bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ẹni tó pọ̀ jù tí wọ́n ń ṣalákòóso ètò ẹ̀sìn ní UK, Germany, France, ọ̀pọ̀lọpọ̀ àwọn lóyìnbó yẹn tó fi dé America tó fi dé Canada tó fi dé Australia àwọn mùsùlùmí tí wọ́n ti India àti Pakistan lọ ni. So ẹ sì mọ̀ pé Pakistan madhab tí wọ́n tẹ̀lé ń bẹ àtàwọn mùsùlùmí tó wà ní India madhab al-Imam Abi Hanifa ni. Àwọn gangan ni àwọn ẹni tó yẹ pé wọ́n wà níwájúwájú níbi ká di madhab Abi Hanifa mu. So àwọn làkọ́kọ́ àwọn tán kọ́ lọ sáwọn ìlú òyìnbó yìí. So àwọn náà sì ń ṣe àkóso ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí kọ́dà ètò ọ̀rọ̀ Islam tíjọba bá fẹ́ pé kí wọ́n wá bá wọn sọ nǹkan kan nípa Islam àbí wọ́n fẹ́ pé kí wọ́n bá wọn mùsùlùmí sọ̀rọ̀ àwọn yẹn náà ni ìjọba máa bá sọ̀rọ̀. tó madhabu Abi Hanifa gẹ́gẹ́ bí madhabu alimami Shafi'i gẹ́gẹ́ bí madhabu alimami Ahmad ni nípa rákà mélòó iná lẹ́ẹ̀ma ṣe fún sọ̀látù tarawih. àwọn madhabu mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn sọ pé rákà 23 ni torí pé wọ́n ní ẹgbàá wa kan ètí ò fẹsẹ̀ rinlẹ̀ tí gbogbo wọn fi ń sẹ́rì lórí pé ìgbà tí Umar radiyallahu anhu tó kó àwọn èèyàn jọ sẹ́yìn Ubay ibn Ka'ab ó ní kí wọ́n máa ṣe rákà 23 iná lẹ́sẹ̀ rí i pé ní àwọn mọ́ṣáláṣí náà ní Saudiya ẹ rí i pé rákà 23 náà làwọn náà máa ń ṣe torí pé madhab Imam Ahmad làwọn ń tẹ̀lé madhab Ahmad náà rákà 23 ni. tó àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ń sọ pé ìdí tí 23 tún fi jẹ́ bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo sọ̀láàtì tánàbí sallallahu alaihi wasallam tí ń ṣe ní rákà 11 àbí rákà 13 àwọn sọ̀láàtì yẹn máa ń gùn gan àwọn sọ̀láàtì yẹn sì máa ń rẹwà gan. So tí àwọn lèmáàmù náà ní ìsìn bá láwọn ó ṣe sọ̀láàtì tó gùn gan kò sí tàbí ṣùgbọ́n pé àwọn èèyàn ní wá mọ́. So tí wọ́n bá wá jẹ́ pé àwọn ò ṣe tí wọ́n kó gùn gan so ó yẹ kí rákà rẹ̀ náà kó pọ̀ ju 11 tàbí 13 lọ. So àwọn sì sọ pé kò sẹ́ẹ̀rì kan tó sọ pé ẹ gbọ́dọ̀ ṣe ju iye báyìí lọ nǹkan tá a kàn mọ̀ ní pé ntànàbí máa ṣe ni ṣùgbọ́n kò sẹ́ẹ̀rì tó ní ẹ gbọ́dọ̀ ṣe ju bẹ́ẹ̀ lọ. So tó rọ̀rọ̀ tó sọ ó fi hàn pé ó lè ju bẹ́ẹ̀ lọ. Òun náà lọ sọ pé sọ̀látul layli mathna sọ̀láàtì tá a bá ṣe lóru rákà méjì ni tẹ́nìkan nu yín bá wá ń ṣe sọ̀láàtì tí ń bẹ̀rù kálífàjárì ọmọ yọmú lọ kó ṣe rákà ẹyọ kan yóò jẹ́ wítìrì fún gbogbo ohun tó ti ṣe. So èyí tó túmọ̀ sí pé ó lè jẹ́ 10 náà ló ṣe kó tó ṣe wítìrì ó lè jẹ́ pé 12 ló ṣe kó tó ṣe wítìrì ó sì lè jẹ́ 30 ló ṣe kó tó ṣe wítìrì ó sì lè jẹ́ 4 ló ṣe kó tó ṣe wítìrì. So ẹ̀rí ò sọ pé iye báyìí pàtó lẹ gbọ́dọ̀ ṣe. So ń ṣe à ń kàn sọ pé ìtọ́ da ni ká ṣe 11 àbí ká ṣe 13 torí bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ kò dá wa dúró lórí nọ́mbà kan. Ìbéèrè tiwa wá ni pé kí ló dé tẹ̀yin dúró lórí 23 ẹ̀rí wo lẹ́yìn wá rí tó fi jẹ́ pé àfi 23 nígbà tẹ́ sọ pé kò sẹ́ẹ̀rì kan tó sọ pé ká dúró lórí nọ́mbà kan pàtó ẹ̀rí wo ló ní kẹ́yìn ó dúró lórí 23 pàtó kò sí. Torí de eléyìí báyìí eléyìí tí ẹ wá ní wọ́n ń ṣe ní UK yẹn tó fi jẹ́ pé méjì náà lẹ ṣe ṣùgbọ́n nígbà tó kan wítìr ẹsẹ̀ gẹ́gẹ́ bí sọ̀látùl Maghrib eléyìí madhabu Abi Hanifa náà ni Abu Hanifa ní madhabu tiwọn wọ́n là lè ṣe
wítìrì gẹ́gẹ́ bí sọ̀látùl maghrib tó bá ṣe rákà méjì ẹ jókòó ẹ ṣe tashahhud ẹ ní sálámà ẹ dìde ẹ wá ṣẹ̀ṣẹ̀ mú rákà kan wá ẹ wá ṣe tashahhud ẹ sálámà. so àwòrán tí ò ṣe déédéé rárá ni kò sẹ́ẹ̀rì kàkà tó gbé fún. torí ẹ̀ wọ́n sọ pé ọ̀nà mẹ́ta tí àwọn olùmọ̀sálàyé pa àti lè ṣe wítìrì méjì lọ́dọ̀gba nù ẹ̀. ọ̀kan ni pé kó kọ́kọ́ ṣe méjì kó tó wá ṣe kẹta méjì tó bá ṣe wọ́n sálámà ó ṣẹlẹ̀ kẹta ó sálámà. àwòrán kejì ó ní kó ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ níparí ẹlẹ́kẹta ló tó ṣe tashahhud ló tó sálámà ó náà ṣe déédéé. ẹlẹ́kẹta tí ò ṣe déédéé lè tẹ̀ sọ̀n tí àwọn madhabu Abi Hanifa àwọn sọ pé ó ṣe méjì ẹ jókòó tashahhud ẹ ní sálámà ẹ wá dìde ẹ mẹ́lẹ̀kẹta ẹ mú wa torí pé kò síbi kan tó fi ṣẹ̀rí àti sọ pé ẹ ṣe sọ̀látùl wítìrì gẹ́gẹ́ bí sọ̀látùl maghrib. ìgbà tí wọ́n ní tó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọ̀lá ó ní ládàá pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀lá kò túmọ̀ sí pé dandan àfi ká dúró pẹ̀lú imam o kò túmọ̀ sí. ní ìsìn wọ́n ń gbèlú kan tó jẹ́ pé iye rákà táwọn ń ṣe ń bẹ̀ mọ́kàndínlógójì ni irú Mauritania irú tó yẹ kó wọn máa ṣe nù torí pé ní Mauritania àwọn ń tẹ̀lé madhabu Imam Malik wọ́n sì ń tẹ̀lé débi tó lérò so irú ẹ̀ náà ló yẹ kó wọn máa ṣe nírú àwọn Imarat al-Arabiya al-Muttahida UAE irú ẹ̀ náà ló yẹ kó wọn máa ṣe ní Qatar torí pé gbogbo wọn ń tẹ̀lé madhabu al-Imam Malik irú ẹ̀ ló yẹ kó wọn máa ṣe Morocco irú ẹ̀ ló yẹ kó wọn máa ṣe ní Libya Algeria Tunisia torí pé gbogbo àwọn eléyìí tẹ̀lé madhabu Imam Malik gbogbo Senegal kankan tó fi dé Nàìjà so gbogbo àwọn madhabu Imam Malik náà ń tẹ̀lé so ẹ sì ní rí gbogbo kálukú ọ̀sà fún yín nígbà tó bá ti kan 39 báwo so kálukú ọ̀sà so nítorí ẹ kí wọ́n máa ṣe nù wọ́n á gbèrú lù so ìmáàmù ó sì jẹ́ pé masha Allah la quwwata illa billah yóò tún ká kí ó tó gùn so ẹ rí i pé tó bá ṣe tíjọ́ kan ó lè má wà níjọ́ kejì tó irú sọ̀láàtì yìí wọ́n sọ pé dandan kò sófin tó sọ pé dandan dúró pẹ̀lú ìmáàmù tí ì parí kálukú ó ní bùkátà rẹ̀ lóríṣiríṣi ìwọ ara rẹ̀ ò lè fi dá kó o ṣàdúró rákà yìí iye tó bá ṣe ò lè máa lọ ọ lọ ṣe wítìrì rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé ò ní ládàá pé gbogbo òru yẹn ló fi dúró ṣe sọ̀lá àfi tó bá pé ńgbà tó délé o kò má sọ̀láàtì ọ̀wá ń ṣe sọ̀láàtì títí tó rù fífẹ́ parí ọjẹ́ oúnjẹ sàhúrù rẹ̀ lọ́wọ́ àti pé alifájàrí ọgbà mọ́ṣáláṣí lọ ó ní ládàá pé gbogbo òru ló fi ṣe sọ̀láàtì ó fi ṣe sọ̀láàtì lóòótọ́ ni kì í ṣe pé ó ní ládàá tó ń ta ìfi gbogbo òru ṣe sọ̀lá eléyìí ìjà bó ṣe jẹ́. Jazakumullahu khairan. 08024481441 wọ́n lẹ́ẹ̀fì máa pèsè orí ètò Manar Sabil. Naam. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Abdulkadir ni láti ìkọlẹ̀. Ìbéèrè yín o. Mo ní àwọn ìdúró ní ọ̀sẹ̀ fún Sheikh. Naam. Àkọ́kọ́ ni pé ǹjẹ́ mo lè máa ṣe àwọn fíìmù nínú yàrá nígbà tí ìyàwó mi wá tí kò borí tàbí wà nínú yàrá. Naam. Lórí èmi ni pé ìyàwó mi ní sin tí ó fi òun ó fi kó ní wọn ẹ̀. Ǹjẹ́ tí wọ́n máa wẹ ìwẹ̀ jánábà jẹ́ ṣé ó máa tú ìwẹ̀ ẹ̀ àti ló bá fẹ́ wẹ ìwẹ̀ áìdì nìkan ní yóò fi. Bákan náà nípa áìdì yẹn náà tí ló bá parí áìdì tán lẹ́yìn ẹ̀sọ̀ láti zoo lẹ́sọ̀ láti zoo ni yóò máa ìpadà ní àbí ẹ̀lọ́tọ̀ áàzù ìlú máa ti bẹ̀rẹ̀ ẹ̀sọ̀ láì. Alhamdulillah ẹni tó ṣe pé ó fẹ́ máa ṣe náfìlà nínú ilé nínú yàrá tí ìyàwó wà ìyàwó tí sì ń bẹ nínú yàrá yìí ó sì rí ilẹ̀ ó sára lẹ̀ ṣé orí àtàrà tíyàwó sílẹ̀ máa tó ṣe pé ọ̀dọ̀ ọkọ rẹ̀ náà lọ wà ṣé ọkọ dínà kí sọ̀láàtì tí ọkọ ń ṣe kọjá sọ̀láàtì tí ó lálàáfíà lópin ìgbà tó bá jẹ́ pé ibi tíyàwó wà síbi tí ìwọ ti ń ṣe sọ̀láàtì tó dojúkọ kì í ṣe pé wájú rẹ̀ ló wà pẹ̀lú bó ṣe ṣí ara rẹ̀ lẹ̀ ẹ lè jẹ́ pé ẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀yìn rẹ̀ ló wà tí ìwọ ò lè rí kò sí nǹkan kan tó ṣe sọ̀láàtì rẹ̀ kò sí ìdíwọ́ kan tó lè mú bá sọ̀láàtì rẹ̀ níbi kọ́lá làáfíà lópin ìgbà tó bá ti ṣe sọ̀láàtì dáadáa. lẹ́yìn náà àwọn obìnrin nígbà tó ṣe pé inú ilé tiwọn ni wọ́n bá wà òfin ẹ̀sìn Islam ó fún wọn láǹfààní wípé wọ́n lè jẹ́ ẹni tó ṣe pé
ọ̀yàn ara rẹ̀ sílẹ̀ pápá òru mú ó sì lè jẹ́ pé ọ̀yàn ara lẹ̀ nígbà tó ti kọ́kọ́ rẹ̀ náà lọ́wọ́ àwọn wájú rẹ̀ ó fẹ́ soge fún kì í ṣe pọ́kàn sì ń ṣe sọ̀lá. àmọ́ tíyàwó bá wá wà ní ibi tí ó ti máa jẹ́ pé yóò máa fa àìrójú fún ọ nídìí sọ̀láàtì rẹ tó ń ṣe pẹ̀lú po bó ti ṣe wà tí ìwọ náà sì ń tajú kán tó ń rí eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. ó rí kò sí níbi tó ti lè rí gbogbo bó ti lè wù kọ́ wà kọ̀ọ̀kan máa bá sọ̀láàtì rẹ lọ. wọ́n ní tíyàwó àwọn bá jẹ́ pé òwú ló fi kórùn òwú tó fi kórùn yẹn ṣé tí wọ́n bá wẹ̀wẹ̀ haid nìkan ni wọ́n máa tú ní yàtọ̀ sí jánábà gbogbo ẹ̀ náà ni ó ti tú torí pé òwú wọn fi kórùn yóò máa di omi lọ́nà kò ní jẹ́ kómi ọkàn gbogbo orun. tó bá yẹ pé ó di irun rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe máa ń kí irun bọ ọrùn tí ò lówù tí ò ní rọ́bà nú so eléyìí kò bùkátà kó tú torí pé ó fẹ́ wẹ̀ jánábà àbí haid lópin ìgbà tó bá ti mọ bí ó ṣe jẹ́ kómi ọkàn gbogbo orun orí rẹ̀ títí tó fi dórí awọ orí rẹ̀. àmọ́ tó bá di eléyìí náà fún gádígádí lọ́nà tí ò ní jẹ́ kómi ọ̀rọ̀ náà débi awọ orí ó tu ò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní tí àwọn bá parí haid lẹ́yìn salatu dhuhr tó sì wẹ̀ kó tó di pé àkókò lọ máa lọ́wọ́ sọ̀láàtù wo ni ó jẹ́ sọ̀láàtù àkọ́kọ́ tí ó ṣe pẹ̀lú pé ẹ̀yìn salatu dhuhr ní nǹkan oṣù rẹ̀ dá. yóò ṣe salatu dhuhr yóò tún ṣe salatu al-asr tásìkò salatu al-asr bá tó àmọ́ nínú ìsìkíá tó bá ti wẹ̀ tán yóò ṣe salatu dhuhr lópin ìgbà tó rùn ọ̀bá tiẹ̀ tí wọ̀ èèyàn tún yá oòrùn tí wọ̀ àkókò tó sì ṣẹ́kù tó rùn fi wọ̀ ó tó láti ṣe rákà 5 yóò ṣe salatu dhuhr àti salatu al-asr. báwo wá ni ẹ̀yin salatu dhuhr ní nǹkan oṣù tí ẹ ti dá yóò ṣe salatu dhuhr nísìn yóò sì máa retí àkókò salatu al-asr. Jazakumullahu khairan. Naam. Assalamu alaikum Wa alaikum warahmatullah. salaam wa rahmatullah. Orúkọ mi ni Ahmad láti Lagos State. Ìbéèrè yín. Náà ìbéèrè mi ni pé ẹni tí ó ti máa ń ṣe kìyàmù lé bóyá bíi rákà 10 kí Ramadan tó dé. Ìgbà tí Ramadan wá dé tó di pé a máa kí tàràwì ó gbèrò láti lọ ṣe tàràwì ẹ̀ ní ilé. Ṣé ó tó kó fi àníyàn tàràwì àti àníyàn kìyàmù lé kó fi ṣe rákà 10 ní òru tó bá jí lẹ́yìn tó bá jí? Àbí ó gbọ́dọ̀ ṣe rákà 10 lọ́tọ̀ọ̀tọ̀ kó lè gbé àníyàn lọ́tọ̀ọ̀tọ̀ ní aláàkọ́? Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó fẹ́ gbèrò pé ó fẹ́ ṣe fìyà ní ọjọ́ kejì ṣé ó tó kókò dàníyàn wípé òun gbèrò láti gba àwọn tọjọ́ kejì ní ìbámu pẹ̀lú bí Olúwa ti kọ́ ọ́ láṣẹ àti ní ìbámu pẹ̀lú bí bó ṣe jẹ́ òpó kan nínú ẹ̀sìn Islam àbí ó ní láti wò sínú pé ìyàn wáìtù gẹ́gẹ́ bí àdúrà tó máa ń ṣe yẹn tó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. alhamdulilayi ẹni tó lọ́wọ́ ti ràn lọ́wọ́ tó ṣoore ńlá fún wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó tó di pé Ramadan dé ó máa ń jí láti ṣe sọ̀láàtì rákà 10 lóru. abẹ́ni náà yọ a sì bá dúpẹ́ fún Allah lórí oore ńlá tó lọ́wọ́ ṣe fún Olúwa Ẹlẹ́dàá ò ní bàjẹ́ fún títí tí ó fi kú kúrò láyé ń bì wàláhì oore ńlá ló lọ́wọ́ ṣe fún. ẹni tí Olúwa bá ṣe irú oore yìí fún tí Ramadan bá wá dé tí ọba lè máa ṣe sọ̀láàtì rẹ̀ ń lé báwọn gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà so ó tún dájú kó ṣe mọ́ṣáláṣí lọ. ẹni tó bá lè máa dájí tí wọ́n máa dá sí kìyàmù léèlì rẹ̀ nínú Ramadan ó lóore ju kó wá mọ́ṣáláṣí lọ. nítorí pé ńgbà tí Umar radiyallahu anhu tó kó àwọn èèyàn jọ sẹ́yìn Ubay ibn Ka'b kíkẹ́ kí wọ́n máa tò lẹ́yìn rẹ̀ ṣe sọ̀lá tí Umar wá padà wá sí mọ́ṣáláṣí lẹ́yìn bíi ọjọ́ méjì ó wá rí bí wọ́n ti ṣe tò lẹ́yìn rẹ̀ tán ṣe sọ̀lá inú rẹ̀ wá dùn ó wá sọ pé èyí tẹ́ ń sùn tẹ́ pati ó sì lóore jù eléyìí lọ. ìyẹn ni pé tó bá kí kálukú padà lé rẹ̀ ní bá ń lọ sí ni ó lóore jù èyí tẹ́ ń ṣe yìí lọ. torí pé Umar kì í bá wọn tò kì í tò lẹ́yìn Ubay ibn Ka'b kò sì sáláì máa ṣe qiyamul layl ń dá tiẹ̀ ṣe nílé ni. so bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àfihàn wa ká dá sí nílé ó lọ́lá ju ká ṣe mọ́ṣáláṣí lọ. torí pé sọ̀láàtì gbogbo kásínú ilé wa lọ́lá ju kásí mọ́ṣáláṣí lọ àfàwọn sọ̀láàtì tọ́jú ọ̀ràn àyàn ẹ̀sìn máa pé náfìlà ní gbogbo eléyìí. sọ akramakumullah tẹ́ bá wá fẹ́ ṣe sọ̀láàtì qiyamul layli yín nílé lóru ẹ̀ka dàníyàn pẹ́ ń ṣe qiyamul layli
à ń ṣe qiyamu Ramadan so ìyàtọ̀ tí wà láàrin rẹ̀ pẹ̀lú ìtẹ̀mọ̀ sí tẹ́lẹ̀ ni pé ẹ fi Ramadan ṣe léyìí kìí ṣe laylu lásán qiyamu Ramadan. onáà Nabi sallallahu alayhi wa sallam sọ pé man qama Ramadana imanan wa ihtisaba ńṣe ni sọ̀látù tarawih náà dípò rẹ̀ nítorí pé tó bá ti ṣe òun náà sọ̀látù tó wá lóru lò náà ṣùgbọ́n kò dàbí èyí tá a jí ṣe àti sùn àwa ṣẹ̀ṣẹ̀ jí eléyìí ọmọ rọrùn ìdínú tá a fi bẹ́ni náà yọ kódà bó bá rọrùn fún ọ tún lè níyàwó kóun tún jẹ́ òkúta àdìgbòlù fati rẹ́sìn ṣe pé gbogbo ìgbà náà lè máa ṣe sọ̀láàtì so Olúwa wa ràn wọ́ lọ́wọ́ nǹkan ńlá ni. wáyé o ẹ wá ní ṣé téèyàn bá fẹ́ ṣe sùyàm ká pé òru èèyàn fẹ́ sùn lálẹ́ ṣé èèyàn ní ilé ọkàn pé òun fẹ́ kẹnu ró sẹ̀sìn fún Allahu ṣe sùyàm tọ̀la àbí àwọn sọ̀nà wáìtù kò bùkátà kó ṣẹ̀ṣẹ̀ sọ̀nà wáìtù èrò tó nílẹ̀mí rẹ̀ pé o ní àdìsọ́kàn pé o fẹ́ ṣe sùyàm ó ti tó torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí àní máa kó àwọn èèyàn pé ó sọ pé nàwáìtù ẹ̀yin náà nàwáìtù sùyàmá kò bùkátà ọwọ́ Yorùbá rẹ̀ Yíbò rẹ̀ Haúsá rẹ̀ èdè rẹ̀ ìwọ fi ní àdìsọ́kàn pé mo fẹ́ kẹnu rọ́sẹ̀sì fún Allahu nítọ̀la náà. Jazakumullahu khairan ìjà máa dé bí wọ́n ṣe ń ṣàlàyé rẹ̀ fún wa yẹn 08024481441 náà. Wa alaikum salaam wa rahmatullah. Mo fẹ́ wà ní láìpẹ́. Naam, orí ètò Manaru Sabil lẹ́wà, kí ni bẹ̀rẹ̀ yín? Àti bẹ̀rẹ̀ tí ń bẹ̀ kí lórúkọ yín? Wa alaikum salaam wa rahmatullah. Orúkọ yín àti ibi tẹ́ tí ń pè o? Mo ń pè láti Ìlọrin. Kí lórúkọ yín? Orúkọ mi ni Abdulrasheed. Náà ìbẹ̀rẹ̀ yín o. Mo ń pè láti Ìlọrin jẹ́. Orí ètò Manaru Sabil ló ń lẹ́yìn eléyìí bí tá ti ń bẹ̀rẹ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn wa al-Islam. Naam. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè orúkọ mi ni Sarah láti ìrìnàjò. Ìbéèrè yín o. Ìbéèrè mi àkọ́kọ́ ni wípé báwo ni obìnrin ṣe lè kíkọ́ ṣì níbi tó jẹ́ pé wọ́n fẹ́ kí jòmọ́ tó ń dẹ́rìn ṣe wípé ìmáàmù yìí fẹ́ kíkọ́ ṣì. Àkọ́kọ́ nìyẹn. Another one ni ti changing of name fún obìnrin tó bá máa rí. Mo ti máa ń gbọ́ níwá sí pé kò dáa kí obìnrin ó change orúkọ ẹ̀ tó bá máa rí. Òun health tó bá ti jẹ́ wípé ó máa hàn wípé ọkọ ẹ̀ ní kò ṣe bàbẹ́. Then mixes tó máa ń fi sí orúkọ rẹ̀ orúkọ married woman yìí. Ṣé ìtumọ̀ ẹ̀ náà ni wípé ìyàwó lágbájá kò ṣe ń pe ọmọ lágbájá torí everybody tó máa ti gbọ́ ní ẹ ṣe náà ẹ bá títí pa ẹ bá jẹ́ kó ń ṣàlàyé nígbà tí a bá ní mrs ó túmọ̀ sí ìyàwó lágbájá bóun wọ́n sì wá kó kọ. Wa alaikum salaam wa rahmatullah. Náà. Orúkọ mi ni Yusuf Mubarak láti Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín o. Ìbéèrè mi ni pé ẹni tí ó fẹ́yàwó ní ìgbésẹ̀ ìgbà tó ń ṣe ìdí àwọn àtìyàwó ẹ̀jọ́ ní àdéhùn pé ìkéni yóò ṣe àdáàkẹ́. Wọ́n wá ní pé tí ọkùnrin bá ti ní agbára ní kókó ìgbà tí ọlọ́pẹ́ kọ́kọ́ bá ti lágbára. Ìgbà tó wá fẹ́ra wọn tí wọ́n ti òyìnbí tẹ́tẹ́ sí kíní ọkọ ẹ̀ wá wò ìyàwó ẹ̀ wá dígì ẹ̀ wá ìyàwó ẹ̀ wá jẹ gbèsè. Ìgbà tó wá jẹ gbèsè wọ́n wá wò pé ṣé kí ẹ̀yà òwe tí ó tọ̀nà ní rẹ̀ tẹ̀sán kí ó fi owó yẹn fi san gbèsè tí àwọn yẹn jà bí ọ̀tọ̀ rẹ̀. àkọ́kọ́ ẹni tó ṣe béèrè láti lówó ló ti ṣe béèrè obìnrin yẹn ọ̀hún tó ṣe béèrè láti lọ́rin tó ń béèrè pé tó ń bá jó ní ìrìn àjò òun sì fẹ́ ṣe sọ̀láàtì òun ní kúkúrú gẹ́gẹ́ bó ló wá ti ṣe bó bá òun gé kúrú sọ̀láàtì dhuhr sọ̀láàtì asr sọ̀láàtì isha tó ní kó òun ṣe rákà méjì inú jàmá ló sì ti fẹ́ ṣe ìmáàmù sì ní ṣe sọ̀láàtì ní kúkúrú báwo lòun sì ṣe àkọ́kọ́ kò sẹ́ni tó bẹ̀ pé kó wá sí jàmá ìwọ obìnrin kó ṣe sọ̀láàtì nínú ilé rẹ̀ òun ló lóore jù fún ọ pé kó wá sí mọ́ṣáláṣí lọ ìlú tó wáyùn báyà
ìlú àwọn òbí rẹ ló rìnrìn àjò wá ṣe sọ̀láàtì nínú ilé yín. Bóyá ìlú àwọn èèyàn ọkọ rẹ ló rìnrìn àjò wá ṣe sọ̀láàtì nínú ilé yín. Bóyá ilé àwọn èèyàn rẹ kan iná ló ṣe ìrìn àjò wá ṣe sọ̀láàtì nínú ilé wọn. Kò bùkátà kó wá mọ́ṣáláṣí dépòdépò pọ̀ sọ wípé ìmáàmù ò ní dín sọ̀láàtì tiẹ̀ kù, sọ̀láàtì aládínkù ni wọ́n sì fẹ́ ṣe. Kò bùkátà rẹ̀, wọn ò sì ní fi ọ́ ṣe lè máàmù tẹ́lẹ̀ náà dépòdépò pé wọ́n fún ọ láǹfààní kó lè láǹfààní àti ṣe kọ́sùrù tiẹ̀ ń bọ̀ ọba sálámà káwọn máa pé sọ̀láàtì wọn, obìnrin ṣe lè máàmù fáwọn jàmáàtọ̀ lọ́kùnrin nù. Wáyé o, tí ọba wa ti wá tò lẹ́yìn ìmáàmù báwọn, irú sọ̀láàtì tí ìmáàmù ṣe ló gbọ́dọ̀ ṣe o. Sọ̀láàtì dhuhr, asr àti ìṣá tọ́jú nínú àdùn tó wá sí lẹ́yìn ìmáàmù ó pé gẹ́gẹ́ bí ìmáàmù ṣe pé tiẹ̀ ni. Tó bá sì ti báràkà ẹyọ kan péré, mẹ́ta ló fi kún. Eléyìí jẹ́ òfin ṣẹ̀ríà. Obìnrin yẹn ní ǹjẹ́ kí wọ́n ní ìdájọ́ pé kí èèyàn pààrọ̀ kọ téèyàn bá ti lọ́kọ, òun máa ń gbọ́ pé wọ́n ní ọ̀dà kọ́dá náà ni. Bàbá rẹ̀ ò ṣeé pààrọ̀. Yorùbá ní ọmọ ẹni ò ṣeé pààrọ̀, ẹbí wọn pé ṣé bàbá ẹni wá ṣeé pààrọ̀. Bàbá ò ṣeé pààrọ̀, ìyá ò ṣeé pààrọ̀. Torí rẹ̀ bàbá rẹ̀ ni bàbá rẹ̀ títí láéláé. Àtòkọ rẹ̀ àti ti bàbá rẹ̀ wọ́n fi pè ọ́ tó bá dijọ́ gbìndàl kìyàmà. Torí ẹ̀ ẹgbàá tó látòkọ ìyá rẹ̀ wọn fẹsẹ̀ rinlẹ̀. Ó kọ́ ti àti ti bàbá rẹ̀ ni wọ́n fi pè ọ́ dijọ́ gbìndàl kìyàmà. Àá ní tìtorí pa lọ́kọ ká máa pààrọ̀ kọ. Bólúwa bá kọ́ pé ọkọ mẹ́rin lónìí láyé ńkọ́. So ìgbà kan wọ́n pè ọ́ pẹ̀lú Ibrahim, ìgbà kan wọ́n tún pè ọ́ pẹ̀lú Faiz, ìgbà kan wọ́n tún pè ọ́ pẹ̀lú Hilal. Kí ló dé? Kí ló dé? Bàbá ò ṣe pààrọ̀, orúkọ bàbá rẹ̀ ò gbọdọ̀ yí padà nítorí pọ̀ lọ́kọ. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan wà tó máa wá láyé tó yẹ pé ìṣe tí wọ́n ṣe pẹ̀lú ọ̀tọ̀ lọ́kọ, àǹfààní tí wọ́n fún ọ wọn ò ní fẹ́ni tí ò lọ́kọ. Ó ti tó ike kò níwèé kan tó jẹ́ ìwé ẹ̀rí tí ń jẹ́rìí pé o ti lọ́kọ. Wọ́n sì rí ń bẹ̀ ǹjẹ́ ò lè fẹ́ra yín, kí lorúkọ ọkọ rẹ̀. So tí wọ́n bá ń ṣe iyèméjì fún wọn láǹfààní nọ́mbà tán fi lè pe ọkọ rẹ̀. So eléyìí ti tó. Gbogbo bíkíbi tó bá fẹ́ lọ láyé kò sẹ́ni tó túláàsì rẹ̀ pé kó máa jẹ́ ọkọ rẹ̀. Àṣọ òyìnbó ni àwa kì í ṣe òyìnbó kún máa ṣá tiẹ̀ kì í ṣẹ̀sìn kan ló bí torí pé káfíìrì lọ́pọ̀lọpọ̀ tiwọn. So àṣà iṣẹ́ tí wọ́n nu ẹ̀wọ̀n àti wá gbé àṣà ẹnìkan wá fún wa ẹ̀wọ̀n àṣọ pò ń lọ làjú tíyàn ọ̀dà ni ṣé nítorí pé Olúwa dá wa ń dúdú la bá dàgọ̀. Ẹ̀yìn bó lọ́ wà náà nínú àṣà Yorùbá pé kó máa jó kọ́kọ́ rẹ̀. Yorùbá bá fẹ́ pobìnrin mọ́kọ wọ́n wí pé ìyáàfin lágbájá. Ìyáàfin lágbájá gbogbo Yorùbá tó bá gbọ́ Yorùbá ti mọ̀ pé wọ́n ń pè ní ìyàwó lágbájá. Síbẹ̀ ni tòyìnbó. Nísìn ìwọ ń jẹ́ Fáìzà, ọkọ rẹ̀ ń jẹ́ Ibrahim. Ẹ wá sọ wípé Fáìzàtu Ibrahim. Lọ́dọ̀ gbogbo nílàkàì kí ni Ibrahim jẹ́ sí Fáìzà? Bàbá rẹ̀ ni. Wọ́n á sọ pé ṣé wọ́n máa sọ pé Mrs. ṣebí ìyàwó ni Mrs. túmọ̀ sí. Ọ̀dà tí wọ́n sọ fún ọ pé Mrs. Ibrahim kò sí wàhálà ń bẹ̀. Àmọ́ wọ́n sọ pé Mrs. Faiza Ibrahim bá ní túmọ̀ rẹ̀ lóyìnbó sí Yorùbá. Tọ́rọ̀pọ̀lọpọ̀ kan gbóyìnbó ni wọ́n gbọ́ Yorùbá. Mrs. Faiza Ibrahim, ìyàwó Faiza Ibrahim. Abẹ́ẹ̀kọ́ ni sédè Yorùbá náà ọ lọ bá wọn. Àmọ́ tí wọ́n sọ pé Mrs. Ibrahim ó sì bá wọn. Àmọ́ Mrs. Faiza Ibrahim níbo ló wà? Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Wọ́n ní àwọn fẹ́yàwó ẹni tó pè látòkùn máa sọ òun àti ìyàwó tí wàá sọ pé tó bá tẹ́ ọkọ lọ́rùn láti fóònù sẹ́rí gbogbo orú ọ̀rọ̀ wọn dáa púpọ̀ ó sì nítumọ̀ kó tó di pé fẹ́yàwó. Obìnrin tẹ́rí tí ń sọ̀rọ̀ yín kí ẹ ṣe pọ́ gọ̀ wàláhì ìfẹ́ ni máa mú obìnrin sọ fọkùnrin bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa padà jàǹbá wọn. Ó yẹ kó jẹ́ pé wo obìnrin náà dúró déédéé iye báyìí ló fún mi finish gbogbo iye tó bá tẹ́ ọ lọ́rùn tí ó padà di wàhálà lọ́la. Tọkùnrin bá lọ fẹ́ ìyàwó mi tó fóun níbi 200,000 pé sọdá kínní ìwọ ló sì níye tó bá tẹ́ lọ́rùn ní kó fún wọ ó sì fún 7,000 òun yìí kan náà ló fẹ́ lómi 200,000 ẹ dákun ilé ìṣe dàrú. Torí ẹ̀ ìwọ náà dúró gírí kò ní ìpinnu tó lágbàá iye báyìí ló fún mi kò rà o ò sí ètò fóbìnrin tó fi rà o owó òfẹ́ lásán lélẹ́yìí káti ẹ̀ fi mọ̀ pé wọn náà nìkan sí
àwọn olùmọ̀ sọ pé sọdáàkì tá máa ń san fóbìnrin àmì ni lórí pọ́kùnrin yẹn yóò tọ́jú obìnrin o. ẹ̀rí tóbìnrin bá rojọ́ fún yín tó ní ọkọ yún kínní kan ń fi àjẹ́ ẹ wá ní ọ̀dà ṣé ẹ fẹ́ra yín bó ṣe tọ́ oníbẹ̀ẹ́ ni sósì san sọdáàkì jọ níjàkulẹ̀ ti ṣẹlẹ̀ torí ẹ̀ ẹ̀yin ọkùnrin náà má jò ń jàǹbá gbà tóbìnrin sọ fún ọ pé tó bá tẹ́ ọ lọ́rùn ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò ti torí ọ̀rọ̀ tóbìnrin sọ yọ jàǹbá rẹ̀ torí di eléyìí ìwọ obìnrin sọ yìí tó bá fẹ́ gbà ẹ wá ní ìyàwó yín jẹ gbèsè ṣé ẹ lè bá a san gbèsè lẹ́sàn ọ ẹ̀ san sọdáàkì o Islam yìí máa ṣàwàdà ṣé ó wù ọkùnrin ọmọ léyàwó rẹ̀ kápọ̀ jẹ gbèsè eléyìí ọ̀tọ̀ sọdáàkì ọ̀tọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Abu Abdullah láti Òṣogbo wọ́n ní ṣá lè lo fàdákà láti fi ṣírò zaka. a ní Nàìjíríà tí wọ́n ń bi gold láàmú lò torí pé gold wọ́n fi ń ṣírò náírà kò bá jábọ́ gold wọ́n fi ń ṣírò rẹ̀ náà. Ahsanallahu ilaykum. wọ́n lẹ́ni tó bá ní istihada ta ni yóò máa ṣàlùwàlá ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ṣe sọ́láàtì ẹni tó bá fẹ́ ṣe jámù tó wà ní orí àti ìbò ní òṣìṣẹ́. obìnrin tó bá pé ẹ̀jẹ̀ àárẹ̀ ń dà láàmú tẹ́jẹ̀ ọkàn máa wá láì jẹ́ pásíkò rẹ̀ tó bá ti lè ṣàlùwàlá ẹyọ kan tó ṣe mara tó ṣàlùwàlá ẹyọ kan tó sì fẹ́ ṣe sọ̀látù dhuhr àti sọ̀látù al-asri papọ̀ nítorí pọ́ba wà lórí ìrìn àjò magrib àti ìṣá ìmára ẹyọ kan àlùwàlá kan tó ti ṣe ó tó fún. Jazakumullahu khairan. orí ètò Manarus Sabil làwà níbi tá a ti ń pàdé àwọn samahatul walid Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah. ẹ lè máa béèrè kan àbí kejì pẹ̀lú nọ́mbà 08024481441 ìyẹn tẹ́ bá ń pè ní Nàìjíríà 08024481441 tẹ́ bá ń pè wá láti ìlú òkèèrè darapọ̀ mọ́ pẹ̀lú +2347067781514 +2347067781514. ẹ má gbàgbé àwọn tírà wa lọ́lọ́kan ọ̀jọ̀kan yìí tí àwọn samahatul walid tí wọ́n ti kọ láti lè jẹ́ pé kí ẹ̀sìn yìí àlàyé rẹ̀ kó dé etí gbọ́ gbogbo wa ká lè máa ṣe bí Ànábì sallallahu alaihi wasallam máa ṣe ṣàlàyé rẹ̀ fún wa àti ń pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ náà wà fún láti lè kó àyànpẹ̀yàrin kó lẹ̀ tó wà láàrin àwọn mùsùlùmí náà. Wa alaikum salam wa rahmatullah. ìbéèrè yín o. ìbéèrè méjì náà ẹjọ mọ́n tó ṣe tàrọ́wì fáwọn èèyàn ní rákà méjì sálámù rákà méjì sálámù so nígbà tó wáyé wá kí rákà àga ó ti wá dọ̀bọ̀ pé kò sí pé méjì tó bó ti wá jókòó tó gbọ́ ṣe tàṣáwùdì báyìí bó ṣe jókòó kò tí wàá bẹ̀rẹ̀ sí ní ṣe tàṣáwùdì tẹ́nìkan fi oṣù fáyà dàda yìí so kò sí bẹ̀rẹ̀ tàṣáwùdì tó fi wá náà rú bá tẹ́nìkan rà ní kíra yẹn bó ṣe wá náà rú kò dẹ̀ ṣe aláwọ̀ agbẹ́ tó fi lọ sí náà rú ó dẹ̀ mú rákà àkàtúkò wà ó dẹ̀ sálámà so àwọn ìjẹ́mọ̀ wọn expect pé kó ṣe àdí lẹ́yìn ẹ̀ so oúnjẹ rẹ̀ ń fẹ́ràn pé ìjẹ́kó síbàdí kankan lẹ́yìn ẹ̀ so pé àwọn ṣe fún àwọn sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ kejì àì tó sọ nípa wípé Al-Qur'an pé níbẹ̀ lásán tàbí tó lọ pé ife àlọ́sọ̀rọ̀ sára wọn pé ó fi kóńdó obìnrin jù tó lè jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bó ti fi sọ láti rí tó fún ìdájọ́ rẹ̀ mẹ́sẹ̀ láti lè tó ṣe láti lẹ́yìn ìwé níbẹ̀ àdẹ́sí àlesọ fáwọn ìjẹ̀mọ́ ìpè ìkàbẹ́rẹ́ rẹ̀ lẹ́nu sí i so tàbí ká lọ́mọ yẹn gbé ẹ̀yìn ilé olùkọ́ ẹni yẹn tó jẹ́ ẹ̀gbẹ́ yẹn kò sí àwọn ṣètò àṣírí yẹn náà. alhamdulilayi ìmáàmù tó so ipò ń ṣe sọ̀látù tarawih ní rákà méjì wọ́n wá gbàgbé jókòó lẹ́yìn rákà kan wọ́n rò pé àwọn ti ṣe méjì ṣùgbọ́n ẹnìkan ta wọn lólobó wọn dìde wọ́n fi ṣe ẹlẹ́ẹ̀kejì ìgbà tí wọ́n wá sálámà àwọn èèyàn ń retí pé bá wọn forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà wọn ò forí kanlẹ̀ so àṣìṣe ní àìforí kanlẹ̀ nítorí pé àkọ́kọ́ jíjókòó tán ti jókòó pẹ̀lú Allahu Akbar ìgbà tí wọ́n dìde wọn ò ní ṣe Allahu Akbar mímà eléyìí wọ́n ṣe déédéé ṣùgbọ́n nígbà tí wọ́n parí sọ́lá wọ́n gbọ́dọ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí ìgbàgbé tó ti ṣẹlẹ̀ ìjókòó yàn àfikún ló jẹ́ tí ì bá ṣe pé wọ́n bá gbàgbé sí wọ́n máa jókòó oru rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe jalsatul istiraha láàrin rákà alákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kejì tẹ́lẹ̀ wọ́n ń ṣe àfikún ló jẹ́ nínú sọ́lá so ṣùgbọ́n eléyìí fúyẹ́ ju kọjá wípé àdínkù ló bá sọ láti lọ torí ẹ̀
ní ìsìn tẹ́ ń gbọ́rọ̀ yín oníkálukú yín àti imam àti àwọn jama bíi tí kálukú bá wà tó bá ti wà lórí àlùwàlá yóò forí kanlẹ̀ méjèèjì yẹn yóò sálámà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. sùjúdù sahwu eléyìí tó ní í ṣe pẹ̀lú àfikún nínú sọ̀lá òun kì í ṣubú dànù nígbà tẹ́ bá rántí ẹ lè ṣe tó bá yẹ pé tàdínkù ní sọ̀lá tí wọn bá ti bàjẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀. ẹni tó wá ní ẹni lè máàmù ní Al-Qur'ani wọn kàn dá gẹ́gẹ́ bí ìwé atọ́ka lásán tí ò ní túmọ̀ àti kó ànábì kúndùn obìnrin eléyìí ṣe mùsùlùmí tó yẹ kẹ́ máa tò lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ lè máàmù ẹ gbọ́dọ̀ tò lẹ́yìn rẹ̀ eléyìí nínú àwọn eléròkèrò lórí tí wọ́n ti mú omi àwọn òyìnbó tó wà lu Islam tí wọ́n akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam láti tako Islam tí wọ́n ń pè ní mustashriqun orientalist. So báyàrú àwọn universities náà ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ọ̀yanjú ń pa ẹ̀sìn báyàrú rẹ̀ lọ́lọ́ eléyìí ẹ má tó lẹ́yìn rẹ̀ náà. Naam. Hello, assalamu alaikum ṣúlá. Wa alaikum salam wa rahmatullah. Yes sir. Ẹ dákun orúkọ mi ni Mohammed láti Bauchi. Naam, ìbéèrè yín o. Yes sir. Ọlọ́run jẹ́ ká máa rí àwọn olùwà pẹ́ ọlọ́run alágbára ọlọ́run sì máa dé pọ̀ lọ́wọ́. Ẹ dákun ìbéèrè mi ni pé ẹ dákun ní ẹnìkan tó yẹ pé ó fẹ́ níyàwó lóòótọ́ ó ti níyàwó rí tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti ṣe àmọ́lẹ̀ pẹ̀lú ìyàwó wọn. So ó wá rí èèyàn ó rí obìnrin kan gba orí social media kan máa ń ṣe ní àlàálì matchmaking. So ìgbà tó ṣàwárí àwọn àtẹnu wọn tí yọ sọ̀rọ̀ tó jẹ́ pé kí ni ó ti fi tó àwọn òbí rẹ̀ létí ní èyí ọkùnrin níbi pé ó ṣàwágbà kékeré ni òun lọ yọjú sí wọn níbẹ̀ ó ṣàgbéra ó lọ yọjú sí níbẹ̀ ó sì àwọn tọ̀hún náà sì wẹ́kọ̀mù rẹ̀ dáadáa wọ́n gbà wọ́n lálejò dáadáa. ẹ ṣe pápá àwọn ọkùnrin àwọn wá wà kọ́sá yìí pé àwọn ò tún fẹ́ jẹ́ kí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ní àkọ́kọ́ ó tún ṣẹlẹ̀ sí pé ó ṣe ti pé kí ni táwọn kẹ̀kẹ́ bá wá èèyàn ní àráǹdì àwọn. kí wọ́n ní ìbéèrè kí ni ìbéèrè. so ìbéèrè mi wá ní pé kí ni lẹ́yìn tọkùnrin yìí ti wù ú dáadáa yá ó dàbí pé ọkùnrin yìí ó tẹ̀ ọ́ lọ àbí obìnrin yìí ó gbìyànjú ó tẹ̀ ọ́ lọ. ṣé mo wá wọ pé ṣé tí ó bá gbìyànjú kó wá torí rẹ̀ pé kó filẹ̀ ń gbé wọ́n ní òun jà sí pé kìnní ṣé ẹ̀dá òṣè kò tún máa jàǹbá ọlọ́run kó sì tún máa jàǹbá obìnrin yìí náà sí ìbéèrè mi lẹ́yìn. alhamdulilayi ẹni tó lóun róbìnrin tó ń fẹ́ torí gborí ẹ̀rọ ayélujára tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ pé àwọn fẹ́ra wọn so ó fi tó àwọn òbí rẹ̀ létí kò tí àwọn ọlọ́run bí ẹni táwọn mọ̀ ẹ bá wọ ẹni tẹ́ ẹ mọ̀ wọ́n jẹ́ bó ṣe jẹ́ kò sí jàǹbá mi. Jazakumullahu khairan. látòṣùpọ̀ wọn ní àwọn máa ń gbọ́ pé ẹni tó bá rí ìyàwó rẹ̀ mọ́jú tó ń jọ ní àjọṣepọ̀ ń pé kò yẹ kó darapọ̀ mọ́ sọ̀látù jánásà. rárá o yóò ṣe sọ̀látù jánásà kò sí nǹkan kan tó ní kí wọ́n ṣe sọ̀látù jánásà ṣùgbọ́n kọ̀kọ́ lọ bá wọn gbókù sí sàárè tó bá gbókù obìnrin ni. Jazakumullahu khairan. 08024481441. Naam. Hello. 08024481441 ó ní nọ́mbà tẹ́mọ̀ kò wá sí lórí ètò Munawwirus Sabil. Àwọn gbàgbé àwọn tíra wà lọ́lọ́kan ọ̀jọ̀kan èyí tí àwọn sọ̀máàtì wà lè tí wọ́n kọ̀ náà. Wa alaikum salaam wa rahmatullah. Ìbéèrè yín pápá àti bí tẹ́tí pé o. Náà ìbéèrè yín. Adáko láti kó káàkiri tó bàbá tí wọ́n máa ń kírun wọ́n máa ta ẹgbẹ́ ilé ìpọ̀gà lójú àbí ìsìláńtàlì mọ̀tàkìmọ̀ tó kò sì kí mọ́ṣáláṣí ní ìgbà tó lè tún níbẹ̀ lọ bí wàá fún àkàtọ̀ fún àpọ̀ fún àgbà. alhamdulilayi dandan lè máàmù gbọ́dọ̀ mọ alukur'ani kí ó kéré jù fatia rẹ̀ gbọ́dọ̀ dúró déédéé tí fatia ò bá ti dúró déédéé bí gbogbo kí òyòkù bá dúró déédéé kò nítumọ̀ sọtọ́ wáyé pé bàbá tí ń ṣe lè máàmù fún yín bí ẹ ti ṣe pé òun náà ni wọ́n máa pè kí ẹ ṣe pẹ́yìn lẹ́ fẹnu bàjẹ́ so irú rẹ̀ ọ̀tọ́kẹ́tò lẹ́yìn wọn kọ́tọ́kẹ́tò lẹ́yìn wọn torí ẹ̀ tó bá pé ibìkan wà tọrọ atakété jìnnà díẹ̀ síbi tí mọ́ṣáláṣí yìí ń wà tẹ́ ẹ ti lè establish mọ́ṣáláṣí mi
tí ò ní jẹ́ mọ́ṣáláṣí fìtínà tí ó jìnnà síbi tí mọ́ṣáláṣí àkọ́kọ́ yìí wà, ẹ tètè wọ́nà láti dálẹ̀ lọ́nà táwọn èèyàn tó fi jẹ́ pé àgbàsọ̀ láti wọ́n lẹ̀ kò ní máa já sí wípé wọ́n kàn ń gbára gbóná lásán. Kó tó wá dìgbà yùn tó bá yẹ pé ibi tó jìnnà takété sí mọ́ṣáláṣí tá à ń wé hùn tó wà hùn, ẹ lè máa tẹ́ní síbẹ̀ káwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe sọ́láàtì tí wọ́n lè máa wá síbẹ̀ tẹ́ wàá wọ ẹnìkan tí ó tún ní jẹ́ irú àwòrán àti tẹ́lẹ̀ tó ń mọ kéwké dáadáa tó sì ní mà nípa àwọn nǹkan tó jẹ mọ́ sọ́láàtì tó tún máa ṣe lè máàmù fún yín. Ẹ tètè ṣe lónìí kó tó dọ̀la. Nígbà tẹ́ ti sọ pé gbìyànjú pẹ̀lú bàbá yín, wọ́n láwọn gbà àṣekú náà ní àṣìṣe táwọn fẹ́ máa ṣe. Kò sí wàhálà, ẹ jìnnà síbi táwọn wà kó má bàa jẹ́ pé fẹ́ kàn dá orí àwọn mùsùlùmí ró. Ẹni tó á máa Al-Qur'ani kéèyàn ẹ jẹ́ kó máa ṣe ìmáàmù fún yín títí tó lù ọ́fíìsì tẹ́ fi kọ́ àyè bomi. Jazakumullahu khairan. Naam, a nílùú jù báyìí lọ lórí ètò Manarul Sabil. Ẹ jẹ́ á máa gbọ́ ká máa dé ká sì máa mú lò kó lè ṣàǹfààní fún wa nílé ayé wa àti lọ́la ìjọ ọ̀gbìndẹ̀.